gbogbo ibi tó ń wò mí ọ̀rọ̀ justice for Mohbad ó ti wá di gòbí báyìí o níbo la wá fẹ́ bá ìyàrá já sí Very Dark Man ta rò wípé ó máa mú wa dé ilẹ̀ lérí ó máa bá wa túṣu dé ìsàlẹ̀ kòkò ó máa bá wa tú gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ yìí ó dẹ̀ ti ń mẹ́yẹ bọ̀ lápò ó dàbẹ̀ ni pé Very Dark Man náà òun náà ti wá ń fẹ́ gbàbọ̀dé báyìí o torí lójú ti tèmi àbọ̀dé lèmi máa fẹ́ pè tóun náà sọ ó ní wọ́n ti ń pe òun ó ní wọ́n ti ń bẹ òun nísìnyí níbi tọ́rọ̀ gbé dé ìsìn Very Dark Man ò fẹ́ tú àṣírí mọ́ o kò fẹ́ tú àṣírí mọ́ níbi tí ọ̀rọ̀ gbé dé ìsìn ẹ jọ ṣé wọ́n ṣàfẹ́ bo àwọn tó ṣe ikú pa Mohbad ṣé wọ́n fẹ́ bo ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ pátápátá ni ṣé wọ́n ṣàfẹ́ bo finally pé àti ẹ̀ ní rí di àwọn tó ṣe ikú pa Mohbad ok ìwọ̀nba àṣírí tó tú yìí náà ẹ jẹ́ ká fi ọgbọ́n òye ká fi gbé ṣé ìyẹn go ti fi hàn wá àwọn tó wà nídìí ọ̀rọ̀ Mohbad ifun kí Very Dark Man kó má tú àṣírí yẹn mọ́ ṣé ìyẹn go ti fi hàn wá níbi tí ọ̀rọ̀ gbé dé and mo dẹ̀ tún gbọ́ information kan bó tiẹ̀ ti lè jẹ́ pé mo ti gbọ́ similar information bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé nígbà tí Mohbad jáde láyé allegedly ni o allegedly torí ibi téèyàn ò bá ti sí wọ́n sọ náà ni ó dìgbà tí àṣírí yẹn bá jáde tán tí ajere ọ̀rọ̀ yẹn tó bá ṣí mọ́ ẹni yẹn lórí òun náà láti máa wọ pé àṣé pé nǹkan tán sọ òótọ́ ni gbogbo ńgbà yẹn náà tán ní wọ́n fárun ẹ̀ wọ́n yọ kídìní ẹ̀ wọ́n yọ kíní kan ọwọ́ Davido ní kídìní ẹ̀ wá mo gbọ́ ọ̀rọ̀ yẹn gbà yẹn mo ní ṣé Davido náà lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí ni yẹn gbà yẹn lọ́hùn now mo tún wá gbọ́ lórí program látẹnu Kẹ́mi àbí ṣé Kẹ́mi náà lo orúkọ wọn Madam Kẹ́mi Olúnlọ́yọ̀ wọ́n ní kí Davido wá dìbọ́ǹkì ẹ̀ pé irun orí Mohbad tí wọ́n fá nígbà tó jáde láyé ṣé Davido mú nínú ẹ̀ bó tún ṣe gbọ́rọ̀ yẹn mo ní ẹ wá ọ̀rọ̀ yìí mà ti ń jọra wọn òun yìí kan náà ni wọ́n fi allegation kọ pé ó yọ kíndìnrín ẹ̀ náà nísìnyí wọ́n ló tún ti mú nínú irun orí ẹ̀ òun yìí kan náà la dẹ̀ gbọ́ pé ó tún sẹ́ndí 2M sí wọn pé kọ́ tètè lọ sí Mohbad nígbà tí Mohbad jáde láyé kó tó di pa àwọn Ìyábọ̀ Òjó wọn gbàbí oní bó sì lọ tán bẹ̀rẹ̀ sí ní ṣòṣì ìṣẹ̀lẹ́yà ń bẹ̀ náà wọ́n tún ní kó wá dìbọ́ǹkì ẹ̀ tí kò bá mú nínú irun orí Mohbad ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ ọmọ Yorùbá náà ni gbogbo wa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ allegedly o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ àwọn tó sọ wípé àwọn olórin àárín àwọn olórin nìkan wá ikú Mohbad sí ṣe rí i pé àwọn yẹn náà wọ́n ti ń bọ́ sọ́nà báyìí ṣe rí i pé wọ́n ti ń já sọ́nà báyìí àwọn tó ń sọ wípé kán wá ikú Mohbad sí àárín àwọn olórin ṣe rí i pé wọ́n ti ń rí sọ ẹjọ gbogbo igun tó ń wò mí ẹjọ ẹ bá mi share fídíò yìí ẹjọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ bá mi share fídíò fún àǹfààní ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lè léyìí tẹ́ kọ́ máa kọ́ sí péjì ẹ subscribe sílẹ̀ ilé Global TV ọ̀fẹ́ ni subscription wọn kì í jáwó ọ̀fẹ́ ni comment ọ̀fẹ́ ni like wọn kì í jáwó ẹ subscribe sílẹ̀ ilé Global TV. now kí n kó lórí ti Davido Ìyábọ̀ Òjó ti wá mú ẹ̀bẹ̀ sẹ́nu báyìí sìn ẹ̀bẹ̀ tó ń bẹ Very Dark Man torí fídíò Very Dark Man tí mo wò bíi 2 days ago mo rí ibi tó ti sọ wípé òun ò fẹ́ mention Ìyábọ̀ Òjó ibẹ̀ yẹn ni ara ti fún mi ládẹ̀ ti gbà yẹn dẹ̀ ni ò ti sọ ọkọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó mọ́ so rumors tí wọ́n ń jáde wípé Very Dark Man ti èmi ò sọ pé bóyá ó gbowó èmi ò sọ pé bóyá kò gbowó but Very Dark Man tèmi rí yẹn kò ń ṣẹni tó lè gbowó torí ó dàbẹ̀ ń pé kò worship owó but kí wá ní reason tó ṣe lè gba ẹ̀bẹ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú adúrú nǹkan tó fojú Very Dark Man fún ara ẹ̀ rí wọ́n ju ìhòòhò ẹ̀ síta látàrí wípé wọ́n fẹ́ palẹ̀nu mọ́ iye ò tó wọ́n tún rán lẹ́wọ̀n ṣe rẹ́wọ̀n tán rán yẹn tó lóṣù kan yẹn kò ṣoṣù kan ni wọ́n fẹ́ rán o
wọ́n fẹ́ rán ní ẹ̀wọ̀n àrèmábọ̀ ni o orí ọmọ ló kọ́ ọmọ yọ o ẹlẹ́dàá yọ ọmọ ní o gbàbọ̀dé o now irúfẹ́ rí dark man yẹn náà ni ó tún máa ń gba ẹ̀bẹ̀ wọn ṣe rí wípé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbí lẹ́nu. Back to Naira Marley wọ́n ní Ìyábọ̀ Òjó ti ń bẹ Naira Marley náà wọ́n ní Naira Marley wọ́n sọ pé ọlọ́run lòun fẹ́ jẹ́ kó jà fóun. Naira Marley, are you stupid? Má jẹ́ kí n lo word pé o stupid fún ẹ. Sorry to say that. Ẹni tó bà kárí ẹ jẹ́ ẹni tó fẹ́ rán ẹ lọ sí ọ̀run ọ̀sán gangan ṣó believe pé tó bá jẹ́ pé o wà ní Nàìjíríà nígbà tí incident yẹn ṣẹlẹ̀ ni pẹ̀lú rate tí Ìyábọ̀ Òjó fi blackmail yẹn ṣó o pò lè survive fún ẹni Naira Marley ṣó o pò lè survive ẹni tó bá jẹ́ pé o wà ní Nàìjíríà nígbà yẹn àfàìmọ̀ kí ọ̀tá ẹ kó má ti di ẹni àgbégbè báyìí bóyá àbàtì ẹ ti gbàgbé ọ̀rọ̀ justice for Mohbad because tó bá ti gbẹ̀mí ẹ̀ ń gbà yẹn wọ́n á ní ìwọ ló pa Mohbad so wọ́n dẹ̀ ti pa ẹ́ justice for Mohbad àti die down torí mo mọ̀ pé tó bá yẹ kó bá wà lẹ́ngbà yẹn ni wọ́n á ti rán ọ̀tá ẹ níṣẹ́ tí ọ̀tá ẹ ò fẹ́ jẹ́ irú yẹn ló wá ń sọ wípé ìwọ fẹ́ fìjà lẹ́fọ̀ lọ́hùn jà Naira Marley wẹ́ ó kù sí ẹ lọ́wọ́ o ó kù sí ẹ lọ́wọ́ o ó kù sí ẹ lọ́wọ́ o Ìyábọ̀ Òjó gbèrò rèrò ẹ o kò yẹ kí wọn náà tiẹ̀ ṣàánú ẹ̀ rárá kò yẹ kó tiẹ̀ gbèrò rèrò torí ẹni tó bà kárí ẹ jẹ́ débi tó dé yìí tí gbogbo àwọn èèyàn lè play orin ẹ mọ́ tí wọ́n lè gbọ́ orin ẹ mọ́ irú ẹni bẹ́ẹ̀ wàá sọ pé òun fẹ́ bẹ̀ mí ò bá yé mi jẹ́ ò fẹ́ rán mi lọ sọ́run ọ̀sán gangan ò wá ń bẹ̀ mí irú ẹ̀bẹ̀ wo nìyẹn Naira Marley nfa tó o bá lè su Ìyábọ̀ Òjó no ó dẹ̀ kù sí ẹni ọwọ́ now back to Ìyábọ̀ Òjó fúnra rẹ̀ tó ti sá lọ sí Canada báyìí ó dá lẹ́tàn ẹ̀mí ò gbé mọ́ ó wá ń bẹ̀bẹ̀ ó wá sá lọ sí Canada now àwọn abiyamọ Naija gbogbo wọn ti dìde báyìí àwọn abiyamọ Naija wọn ti dìde báyìí wọn ní kó wá fi ilé bàbá ẹ̀ hàn wọ́n ní ilẹ̀ Yorùbá ọmọ Yíbò ni ẹ́ níbo ló ti ń jẹ́ Òjó Yíbò dẹ̀ kí ń jòjò níbo ló ti rọ́kọ Yorùbá tí ò ń jẹ́ ẹ wo bí kó má dàbẹ̀ ní pé bóyá ẹnu mi lẹ ti ń gbọ́ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu màmá yìí bó ṣe in fact ó fara ya gidi gan tí Ìyábọ̀ Òjó bá padà wá sí Naija àfàìmọ̀ kan má lẹ̀ ní òkúta pa. ó kàn wá tí ó fi kílẹ̀ ara ẹ̀ ni kíní kan ni etí ó lè mú Ìyábọ̀ mórí bọ́ a fẹ́ mọ ilé bàbá rẹ̀ nílẹ̀ Yorùbá. ṣé ẹ ti ń gbọ́. ilé bàbá tó bí Ìyábọ̀ tó péré tó sọ pé ọmọ Yorùbá lòun á fẹ́ mọlé tó ti jáde nílẹ̀ Yorùbá. Enough is enough. O ò lè wá gbé ọmọ Ìgbò lé wa lórí kó máa tọ̀mẹ́ǹtì àwọn Yorùbá nílùú rárá o. Bàbá jẹgẹjẹ ẹ̀kẹ́ tó gbé Mohbad lọ sí London kò sọ̀rọ̀ ẹ̀ láti ẹjọ́ yìí o. Òun wá lọ ta mọ́ Naira Marley gbogbo ẹ̀ pé wọ́n ṣírẹ́. Níbo náà ti ṣírẹ́ẹ̀sì ẹ̀? Ìwọ tó ń ṣírẹ́ẹ̀sì àwọn ẹni ẹlẹ́ni ńkọ́? Ìwọ tó ń ṣírẹ́ẹ̀sì àwọn ẹni ẹlẹ́ni ńkọ́? Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó. Ẹ wá jẹ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó. Ìkà ni yín nílẹ̀ Yorùbá. Ẹni ibi gidi ni yín. Ẹni ibi gidi ni yín. Ṣé ti ẹ̀ láwọn ìjọba gan tó ń gbé irú tẹ́lẹ̀ ó jẹ́ woman rights fún ta ni? Ó ti dópin. Kò sí ọmọ Yorùbá tó bá dúró lé lórí tí gbogbo wa ò ní jáde. A máa jáde tiẹ̀ ni. Wọn ò bí ìyá ẹ̀ dáa Ìyábọ̀ Òjó. Èmi sọ bẹ́ẹ̀ wọn ò bí ẹ̀ dáa. Ọkọ rẹ tó gbé ọmọ lọ sí London last. Tí ẹ̀ sọ ń pa rẹ̀ gbogbo discussion tán ṣe tí ó lérò pé kò ti bọ́ sí alọ́wọ́ yìí. Tó bá lọ bí ọmọ rẹ̀ ló kọ́kọ́ fẹ́ fi dẹ Naira Marley tí Naira Marley bá ilé bá ọmọ yẹn torí pé ó ṣe kankan fún ó fẹ́ gba owó yóò kọ́kọ́ sọ fún un pé 300 million ló máa san. Ọmọ tó ti jálẹ̀kùn ẹ̀ tipẹ́tipẹ́ kó tó taari ẹ̀ lọ sọ́dọ̀ Naira Marley kó tó máa rán ọmọ lọ sọ́dọ̀ Naira Marley. Abẹ́rẹ́ ọmọ tó ti jálẹ̀kùn ẹ̀ ọmọ tí ń lẹ owó mọ́ di ìdí obìnrin ẹgbẹ́ ẹ̀ ní school. Ọmọ tí ó
ṣe wọ́n sì ti wá wà gúnlẹ̀ ní Canada ṣe ni ẹ tó fi já dúró ìwọ ọ̀yá náà ṣe ni ó já dúró níbẹ̀ ìkà aláìda ìkà aláìda ìkà ni ẹ́ ìkà gidi ni ẹ́ Ìyábọ̀ Òjó ó kì í ṣàbíyamọ abíyá gbá ni ẹ́ ọlọ́ṣà ó fòkú ọmọ ọlọ́mọ ó fi gbogbo kiri oníná kó sí ọmọ ọlọ́mọ kó sí tó jẹ́ pé ipò àánú àwọn ọmọ ẹ̀ ṣe ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi sẹ́nu kù fún ẹ wà láìláì ó kì í ṣe bí ibùbá ó kì í ṣe kan owó òkú tán ó wá dọ̀rọ̀ sí ẹ lọ́rùn ẹ mọ̀ bóyá ọmọ chápẹ̀ lọ́mọ Mohbad wọ́n ti lọ fa ẹ̀jẹ̀ kú ò wọ́n ti fa ẹ̀jẹ̀ kú òun wá ní ìsìnká wá ṣe DNA wọ́n ti lọ fẹ́ wọ́n yẹn ti dàbí láǹgbá mọ́ wọn lọ́wọ́ ọmọ wọn funfun mọ́ wọn lọ́wọ́ káàkiri. wàhálà wà ó. bàbá jẹgẹjẹgẹ ẹ wá ń bò ó ẹ sọ Mohbad tó ti fi ọ̀dọ̀ Naira Marley ilẹ̀ pẹ̀lú owó lọ́wọ́ tíyàwó kì í bá ṣe ọmọ àlè nílẹ̀ Yorùbá kò ní máa wá dá àwọn ọmọkùnrin ilẹ̀ Yorùbá láàmú ó wá dọmọ Ìgbò mélòó ló sáná ní fún ọmọ Ìgbò tí ń kìdnáàpù tí wọ́n ń já tí wọ́n ń rẹ́pù obìnrin ní anyhow ìwọ gẹ́gẹ́gẹ́ Ìyábọ̀ Òjó ìwọ fúnra ẹ lọ fẹnu sọ ó ní ọkùnrin mẹ́rin ó ti ní experience pé wọ́n rẹ́pù ẹ̀ ó dẹ̀ kó àwọn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin yẹn jáde kárí wọn ó kó wọn jáde owó ara kankan mẹ́ni ẹlẹ́ni èyí tí princess ò sọ tó fi lé orí bàbá Ìjẹ̀ṣà ò mú ọ yóò mú ọ Ìyábọ̀ Òjó orí bàbá Ìjẹ̀ṣà ò mú ọ orí Mohbad ò mú ọ orí bàbá alọ́ba bàbá Mohbad yóò mú ọ ṣé orí sẹ́nẹ́tọ̀ tó gbé wá tí wà tí tó tó dike gbé wá nígbà ẹgbẹ́ sẹ́nẹ́tọ̀ wá tó fún yín lówó nú ẹ́fúlópù tó lọ nígbàrá bàbá yìí wọ́n yọ kúrò nú ẹgbẹ́ ní straight ntẹ́ ẹ ṣe yẹn ẹlẹ́dàá bàbá Mohbad yóò jẹ ọyà Ìyábọ̀ Òjó ó ṣìkà nílẹ̀ Yorùbá àgbáyé fún ẹ mọ́ láì ẹni ọmọkùnrin Yorùbá kan tó bá dúró tì lọ́rùn a máa lé ẹ paná wà láì ẹni Yorùbá kankan ilé ìyá rẹ tó ti wá níbèrè wá fi lé bàbá rẹ hàn wá nílẹ̀ Yorùbá ọmọ àlè ní ẹ Ìyábọ̀ Òjó èmi ni mo sọ bẹ́ẹ̀ àfi tá a bá mọ bí wọ́n ti bí ẹ torí olóòótọ́ ta máa Hausa ó ta máa Ìgbò ó ta máa Bẹ̀rẹ̀ ó ta máa Fúlàní ọmọ òtẹ́ẹ̀lì tí ò mọ orísun ibi bàbá rẹ̀ ti jáde ọmọ ìyá tètè sílẹ̀kùn kí n sáré wọlé ó wá tì mọ́ bàbá oníbàbá kan lọ́rùn ó ní Yorùbá lòún jẹ. Gbogbo ẹ̀yin gómìnà Èkó Ìyábọ̀ Òjó jámọ́ nǹkan kan tẹ́ ẹ bá máa wọlé bẹ́ẹ̀ bá wọlé kì í ṣe sáà yìí nìyẹn ẹ lè wá máa fọmọ òṣì kan dẹ́rù bà wá nílẹ̀ Yorùbá a máa díìlì pẹ̀lú ẹ̀ gidi a díìlì pẹ̀lú ẹ̀ ó ti tó gẹ́ àfẹ́ Ìyábọ̀ Òjó nílẹ̀ Yorùbá àfẹ́ ní bọ́ọ̀dì obìnrin kan kó máa tọ̀mẹ́ǹtì àwọn ọmọ wa ọkùnrin kiri gbogbo ọmọ Ìgbò tí wọ́n rẹ́ẹ̀bù kiri tí wọ́n ń jalè kiri tí wọ́n ń solé olé kò ṣe lọ Ghana kó lọ ríṣẹ́ ṣe kó lọ gbà wọn Ìgbò kalẹ̀ lẹ̀ ó gbé bàbá jẹgẹjẹgẹ ó gbé ọmọ ọlọ́mọ lọ sí London ọmọ yẹn dé ṣe bínú gúrúùpù wọn náà gbé lọ ṣiṣẹ́ lálẹ́ kílẹ̀ ọmọ náà ti pa ọmọ yẹn dànù àṣírí bàbá jẹgẹjẹgẹ ló tú fún ìyàwó sì tú fún Ìyábọ̀ Òjó ibi wọn ti rọ́ǹgà ọmọ yẹn kúta ìkúbà Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ pàpẹ́rẹ́ lọ́bẹ̀ ibi tẹ́ ti mọ̀ pé ẹ fura sí ọmọ rẹ̀ yẹn kò ní 300 million gbà lọ́wọ́ Naira Marley nítorí kọ́kọ́ fẹ́ fi dàbò ọmọkùnrin yẹn nìyẹn kó fi ra lé olè abidí pẹlẹbẹ ọ̀lẹ ìwọ jìgá tamúrégé jìgá olóṣì ẹlẹ́nu pẹlẹbẹ ẹja odò ìwọ náà wà ní ọ̀tẹ̀ ó wà ní ọ̀tẹ̀ ẹni pé ẹ bẹ̀rù ẹni tí ń bá tó bá lòun rẹ̀ yìí ẹ bẹ̀rù wọn jìgán tẹ́lẹ̀ náà ẹni tí ò dá pé ní máa bà lù jẹ́ olóṣì amúkù ẹrù rẹ̀ wọ́n ní àtìsàlẹ̀ ní ẹ̀wò olóṣì ló bá tiẹ̀ jẹ́ pé operation ló bá ṣe bẹ́ẹ̀ ni agbọ́ yẹn gbọ́dọ̀
Naira Marley o Naira ó jẹ́ purọ́ mẹ́ni tí ò sí lé ìwọ ọkọ rẹ àlè rẹ tó gbé ọmọ lọ tí o lọ bá wọn lọ́dọ̀ ẹ ti wo àkáǹtì ọmọ yẹn kó lówó lọ́wọ́ ó ṣe gbogbo ẹ̀ ó lè kú lọ́dọ̀ Marley ẹ wá pa ọmọ yẹn nítorí Naira Marley kẹfì kó kẹfò kú ẹ̀kọ́ Naira Marley gbà tó rówó gbà lọ́wọ́ Naira Marley olówó òpin èké olówó òpin èké ẹ̀yin olóṣì ẹ máa purọ́ fúnra yín ọ̀rẹ́ náà ń kọ́ ń gbò fọ́rẹ́ rẹ̀ ní nǹkan jẹ tí yẹn kú ó rọ́nà gba Canada lọ́wọ́ yá di ọmọ wọ́n ti lè ń gbá àyà wọn ni ó máa sọmọ. ìkà àti rí yín àtẹ̀yí olówó lẹ́nu ní Canada àti pé mo sọ fún yín mo lóun gẹ́gẹ́. mi ìyá bẹ́rẹ̀ rí ọ̀gá máa èwo tún ni ológbò lẹ́nu. Ìyábọ̀ Òjó yìí wá di wàhálà o. Ṣé Ìyábọ̀ Òjó tún ní ológbò lẹ́nu báyìí? Kàyí màjì. mi ò gbàgbé yẹn láyé mi ológbò lẹ́nu. Ọ̀ṣọ́ náà ló máa ń forí yẹn gbọ̀pọ̀. gẹ́gẹ́ mo ní nísì ní báwí jọ ó yá kí gbé yá. Grandma tó tọ́ ni. ìtọ́jọ́ lẹ sọ. Grandma tó tọ́ ni grandma sọ. ẹni tó bá lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó lè sọ lójú ẹ̀ ó bẹ̀rù ẹ̀. Grandma ya kásẹ̀tì mo gbé fún yín. wọ́n ní kọ́tà gbà rí lórí ìjókòó tọmọdé bá gun 100-story building kò lè rí. wọ́n bọ̀tà jọ ẹ̀ wọ́n ní yìí mẹ́sàn-án ló ń bá rú but àjíṣòro. yá kàṣẹ́ẹ̀tì. tọ́ọ̀ bá ti yíwọ́ wọn wá bá grandma tọ́ọ̀dẹ̀ yíwọ́ wọn bá ìṣe àjọ rìn wọ́n lè wá lọ láyé àtàláfẹ́ tó bá wọ̀n ní kọ́tò sí tó àwọn kọ́bí lọ́nkì sí kò sẹ́ńtúbọ̀ tó ṣe pàṣípàlà kọ́ la fi ń ṣọ̀rẹ́ pàṣípàlà ẹ̀kọ́ la fi ń fẹ́ràn ẹni. Day your day we day our day. Tẹ́tí kankan àṣírí ẹ̀jú àbí òjò ológbò lẹ́nu orí gidi ìgbà kò yàtọ̀ sí erin inú rà. ológbò lẹ́nu ó ti mọ́ra ẹ o ó ti mọ́ra ẹ gbogbo ìpè tó ṣe ojú ti tì yẹ ẹ ti ṣẹ̀ sí abọ́rò ẹ̀yin abíyá òṣì ẹ̀ kì í ṣàbíyamọ abíyàgbá ológogoro ní Canada olóṣì. Báyìí kò sí kan nù yín tó dákọ̀ bàbá jẹgẹjẹgẹ kò sí kan nù yín ṣẹpẹtẹrì o ti wá ṣẹpẹtẹrì ara ẹ báyìí ayé ti rí ọ ti ṣẹ̀ sí abọ́rò ìkà orí íńtánẹ́ẹ̀tì ló ti bà tàwọn èèyàn jẹ́ orí íńtánẹ́ẹ̀tì náà wọ́n ti bà tiẹ̀ jẹ́ Ìyábọ̀ Òjó ìkà ni ẹ́ gbogbo èpè tó ń ṣe gbogbo ọ̀rọ̀ tó ń sọ nínú họ́ọ̀lù yẹn pátá ó máa jẹ́ ti àtọ̀mọ̀ ẹ̀. Àdàbí tó o bá ṣìkà fọmọ ọlọ́mọ nínú ìrìn àjò tó rìn. Àdàbí tó o bá ṣe sẹ́tọ̀. Grandma. Àwọn yìí kì í síbẹ̀ o. Èpè ti jà wọ́n, èpè ló ṣẹ̀. Báwo lè pè ṣe ní jáwọn? Ládùúrà táwọn yóò fò gbàdúrà fún wọn. Ṣé èpè padà pa wọ́n báyìí? Kò sẹ́ni tó máa gbàlùbọ́sà tó máa kẹ́fọ́. Ohun tó bá gbìn ló máa ká. Ó kàn dùn mí wípé àwọn ọmọ wọn náà máa jẹ́ ní ìyá yẹn ni. La máa fi káńsù yín tọmọtọmọ. Ìyá Naira Marley nìyẹn o. Kọ́lọ́run sá máa jẹ́ yìí kí àwọn ọmọ wọn jẹ́ ní ìyá yẹn. Àdúrà mi ni káwọn ọmọ yẹn máa jẹ́ ní ìyá yẹn. Ọdún káńsù ẹ̀ nítorí rẹ̀. Bídíẹ̀ má dáhùn o, báyé wọn jẹ́. Wọ́n dẹ̀ báyé bọ̀bọ́ yẹn jẹ́. Ọ̀fáwọn ẹni ẹlẹ́ni nínú ìrìn àjò tó rìn ẹni gbogbo tó sọnù họ́ọ̀lù yìí ò ní jẹ́ tiẹ̀ tọmọtọmọ. Ìyábọ̀ Òjó àníyé ẹni èpè ní ẹ ẹni èpè ní ẹ ìkà àkóbá àfẹ́ onílẹ̀ láti lè máa mójútó kankan lórí àwọn young boy ó ti sọ gbogbo wọn lọ ní mùkúmù káàkiri ọmọ rẹ̀ èyọkùnrin náà bẹ́ẹ̀ tọ́kì tí yẹn náà ṣe ètè rẹ̀ ti ní ìpàjára lọ ètè ti ní ìpàjára lọ. Wàhálà. Grandma ní ètè ní ìpàjára lọ eré wa kọjá agbára mi o. Ẹ̀rọ ìyẹn ò tó rònú fún ẹ iṣẹ́ yẹn ò tó rònú fún ẹ Ìyábọ̀ Òjó ìkà aláìda ìkà. I have never seen Naira Marley in my life.
Kàyí máa yí. Fúláwà ń gba gíftì, Animalia, Ringington, Animalia, ìkà ẹ̀pọ̀ ọmọ ọlọ́mọdé ayé àkáǹtì Mohbad tó bá wà lọ́wọ́ bàbá jẹjẹjẹjẹ tó wà lọ́wọ́ rẹ̀. Ẹgbẹ́ jáde, ẹgbà ìjọba máa ẹ jẹ́ ká fúnkùn mọ́ àwọn ìjọba. Ẹ máa fi wá ṣe pọ́lítíìsì lọ́dọ̀ àwọn olórí burúkú alábẹ́ háláhálá yìí. Á tiẹ̀ wá dákẹ́ àwọn ní ká dìde fún yín. Ojú tì yín tí àwọn ò bá gbé yín wọlé. Ojú tì yín. Ẹ wá fi irú ìyàwó ẹ fi lé orí lọ́mọ tọ̀mẹ́ǹtì àwọn ọkùnrin ilẹ̀ Yorùbá. Wọn ò bí dáa mọ́ tí a bá bí ìyá láyà rẹ̀ dá. Nílẹ̀ Yorùbá yẹn kó tó dojúkọ Yorùbá kan. Kó tó dojúkọ àjọ̀dá Àbújá ni. Wàláì ẹni ẹ máa tì mọ́lé àpọ̀ ẹ̀yin ẹ máa wò ó. Lizzy báwa fàájà fún wọn. Bàbá jẹjẹjẹ ẹ̀jẹ̀ ìsinmi wá lòun òun mọ̀ ẹgbẹ́ Naira Marley àti Sam Larry wọn ò lọ́wọ́ nínú ikú Mohbad. Kàyí máa yí. Ẹ sì dákẹ́ láti ẹjọ́ yìí. Ẹ dákẹ́ títí àlè rẹ̀. YouTube Premium is ad-free YouTube. Lálá àlè rẹ̀ títí tó sì jẹ́ pé mọ́tò rẹ̀ ni wọ́n ń gbé lọ tẹ́fẹ́ àrá sí Naira Marley. Àníṣe tí yín ti bá yín. Bàbá jẹjẹjẹ ẹ̀jẹ̀ gbogbo tó o bá mọ̀ tó o bá sọ. Tó o bá sọ bàbá jẹjẹjẹ ẹ̀jẹ̀ Lizzy bá wa mú jáde. Bá wa mú jáde mọ́ wẹ̀yìn. Mọ́ gbọ́tẹ́ nìkan pé kìnnìkan. Bá wa gbọ́ bàbá jẹjẹjẹ ẹ̀jẹ̀ jáde. Láti ẹjọ́ yìí ó dákẹ́. Wọ́n sọ fún Sherry from day one ni mo ti sọ pé Naira Marley Sam Larry wà láì kódà kan máa bá bù mí sùn ni mo wí kò sí tó kàn wọ́n pẹ̀lú kú yìí. Torí bẹ́ẹ̀ ló ti dàgbà. Ibẹ̀ ló ti dàgbà. Kò sí nǹkan tẹ́ ẹ máa fi wọ́n ṣe tẹ́ ẹ máa fi àwọn méjèèjì yẹn ṣe. Ibo ọba tẹ́ ẹ sọ̀rọ̀ rẹ̀ gan pàpà kò lọ́wọ́ nínú ikú Mohbad. Ọba ò lọ́wọ́ nínú ikú Mohbad. Ọba bá àbá sùn. Obìnrin ló yọ lórí burúkú. Ó dàbí ìgbà tá a bá lóun gangan ló fọ́ọ̀sì Mohbad fẹ́. Tí wọ́n bá lọ́wọ́ sí bó ti kẹ́kọ̀ọ́ ló mú lọ́dọ̀ Malia. Agírímẹ́ǹtì wà bẹ́ẹ̀ ni. Kíní yẹn fi ṣẹlẹ̀. Ló fi ṣẹlẹ̀. Àìmọye lúlù wọ́n nara wọn tàwọn ṣèfù ara wọn náà. Ẹ wò lóyìí tá bá bẹ̀rẹ̀ síra wọn nílùú èbó ìgàn kọ́kọ́. Tá bá bẹ̀rẹ̀ síra ó dá lórí stéèjì gan lásán. Olórí àwọn hip hop wọn ọlọ́mọdé wọn yẹn wọ́n ń gún olórí mi lábẹ́rẹ́. Kí ni wọn ò fojú Ọlálọ́mí rí? Pọ́tébù irú lúlù wo ni wọn ò lù ú? Àkọ́dà wà láì Pọ́tébù jí ìyà ju Mohbad lọ. Pọ́tébù ó jẹ ìyà ju Mohbad lọ́wọ́ ọlọ́pàá ní òjijì àní. Àbí lọ́wọ́ àwọn street boy àbí lọ́wọ́ àwọn tọ́tí ẹ̀ wọ́n tó sọ fún pé kó wá gbà kan ni bó bá débẹ̀ wọ́n tó lù ú. Wọ́n kún lábẹ́rẹ́ dánwò olóyè amúgò yóò fọmọ́ wọn lórí. Ibi wọ́n ti dàgbà ní owó àgbẹ̀ lọ́dọ̀ Naira Marley ó lè Ìyábọ̀ Òjó ó lè. Sórí gbogbo ariwo rẹ̀ yẹn gbogbo eyín ike tó gbogbo artificial gbogbo kan tó kó sára yẹn gbogbo bá jábọ́ sílẹ̀ lẹ́lẹ̀ má tó mà wọ́n lọ́rùn. Ẹ̀yin ìka burúkú yìí Ìyábọ̀ àfi onílẹ̀ Yorùbá mọ́ a máa fi orò lé ọ. Àti ìyá a máa lùlù àti ń gà fún ẹ a máa fi orò lé ẹ kúrò nílẹ̀ Yorùbá. Àfi tá a bá máa gbolé bàbá tó bí ẹ lọ́mọ. Ìyábọ̀ Òjó ká tó lè gba gbogbo mẹ́sì tó ṣe yẹn ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà á tún gbé jáde a tún máa fìyẹn sáná nílẹ̀ gidi gan. Torí pírísẹ̀sì sọ ń dé nígbà tẹ̀jà nígbà wo lè ti torí pé hẹ́ẹ̀pù sọ̀rọ̀ iṣẹ́ aṣọ lọ hẹ́ẹ̀pù èèyàn ni ló sọ yẹn sẹ́wọ̀n ìwọ iná pírísẹ̀sì ò sọ̀rọ̀ ipò máa ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé. Kò fẹ́ o ẹ̀yin abiyamọ òṣì. Wọ́n purọ́ mọ́ bàbá Ìjẹ̀ṣà gbé ó fi jábàá ẹ̀yin gan ẹ̀ tiẹ̀ wú ọ̀rọ̀ yẹn sí kò dọ̀tí ni. Ẹ sábọ́ọ̀dù tí bàbá Ìjẹ̀ṣà bá sùn ní àìlà ẹ sábọ́ọ̀dù ló tún sanwó pílẹ̀ẹ̀nì rẹ̀. Bọ́ọ̀lù ẹ sábọ́ọ̀dù ṣe mọ̀ gbogbo bàbá Ìjẹ̀ṣà tóbi. Èmi ò mọ̀ o. Èmi ò mọ̀ o. Bàbá Ìjẹ̀ṣà sì wálé torí ọlọ́rọ̀ mi ni bàbá Ìjẹ̀ṣà yẹn. Ó sọ ó ní màmá. Ìyá yìí òun ẹ̀gbẹ́ ló tàn ó. Ó fi láptọ́ọ̀tì ó sì àwọn látọ̀ àwọn fóònù tó bàjẹ́ kankan ó
Ó bá tán. Ìyẹn sábọ̀dù kan oṣù tó wá di lónìí tí sọ pé kán mọ́ wù mí kí lẹ̀ ń wò láti ẹjọ́ ìkan mọ́ wù mí kí lẹ̀ ń wò láti ẹjọ́ ìkan mọ́ wù mí tí bàbá Ìjẹ̀ṣà náà bá ṣe múra kankan nìyẹn ẹ̀yin ìka ẹni bí ìka Ìyábọ̀ Òjó wà láìpàláì ó kan irú àgbákò yẹn wà láì ó kan àgbákò tó ṣe ṣé orí Canada tó mọ́mọ́ rẹ lọ yẹn ẹni ìwúyà tó bá wò lè mọ́mọ́ rẹ lọ tí ọlọ́pàá ní o máa jẹ ìyá yìí wàá jẹ kó tó kú wàá jẹ wà láì ọmọ rẹ tó bá lọ́wọ́ sínú tó ń ṣe òun tó jẹ mọ́ ẹ̀. ìwà mi ìwọ Ìyábọ̀ Òjó sọ pé ìwà rẹ ní kọ́lọ́hún fi tẹ̀ ẹ́ lẹ́jọ́ Kò lè sọ bẹ́ẹ̀. ìwà tèmi ní kọ́lọ́hún fi tẹ̀ mí náà. Kò lè sọ bẹ́ẹ̀. Ìyábọ̀ Òjó ṣíọ̀ ìkà ní ẹni bàbá jẹjẹjẹjẹ ló bóde Lizzy ti fẹ́ fà bóde kò mọ tí ó ṣe tó ló ti kọ́kọ́ bú Lizzy tẹ́lẹ̀ à ń wò yìí tẹ́lẹ̀ Lizzy jáde ọkọ̀ ìyálájà wọn nù tẹ́pẹ́tẹ́pẹ́ fi sí wọn wọgbó akọ́rìn wọgbó lọ kárìn wọgbó ká kú lẹ̀ Yorùbá wọn ò jẹ́ àrímú mi àti ẹ̀mọ̀ yìí tá à ń ṣe ìgbà tí adé tó ń bá ṣe bó tètè yá káwọ́ sẹ́yìn kò sọ̀rọ̀ nípa fámìlì ò fámìlì mọ́ kò sọ̀rọ̀ ìgbọ́ náà gbé àkóbá tiẹ̀ ó gbèrú ni lójú ẹsẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ bẹ lẹ́wọ̀n gbèrè títí ẹ̀ tiẹ̀ transparent Ìyábọ̀ Òjó wà lọ rẹ́ǹtì àwọn ọmọ tó ń bá a ṣe tíátà ó kọ́ wọn ó ní ká sọ pé bàbá Ìjẹ̀ṣà ti bá wọn náà sùn rí bẹ́ẹ̀ nǹkan kan nínú tíátà yẹn àìmọye ọkùnrin kọ́ ló ti bá sùn ní Ìyábọ̀ Òjó torí iṣẹ́ tẹ̀ fẹ́ ṣe fúnra ara yín náà lẹ́sọ́ ẹ wá ní bàbá Ìjẹ̀ṣà fọ́ọ̀sì yín ó ti ṣe irú ẹ̀ fún yín rí tẹ́lẹ̀ ẹ̀yin ìkà ẹni bí tó ń tan mọ́rí balùwẹ̀. ọlọ́wọ́ bí yín léèrè ẹ̀yin ẹ̀ máa wò wò. ẹ̀tọ́ bèrè handle Facebook màmá ilmọ̀ ìsàlẹ̀ màmá ń lò ẹ̀dẹ́ àtúpọ̀ màmá ṣe kẹ́sẹ̀ ti gan kẹ́sẹ̀ tí màmá pọ̀. ọmọ Ọlálọ́mí ti sọ̀rọ̀ sókè onírú group chat yẹn ni wọ́n ti ṣe nígbà tó ń fi ṣe zazu pé ká gbé òun wálẹ̀ ló jẹ́ kóun tètè drop manager yìí. pílánì evil yẹn Ìyábọ̀ mọ láti create ẹ̀ gan àfi ká yọ kúrò lẹ̀ Yorùbá. ẹyẹ kí n fún ọlọlẹ olóko. àfi ká yọ Ìyábọ̀ kúrò lẹ̀. ẹjọ́ lẹ ló kó àṣetàbí ọ̀pá ó lè mọ́ kúrò nínú ìlú o ṣùgbọ́n kó mọ́wọ́ kúrò lára àwọn ọmọkùnrin wa lẹ̀ Yorùbá. ó tó gẹ́ gbogbo ẹni tí Ìyábọ̀ bá gbé jáde àfi kó ní kálukú ya jáde tì lọ́rùn. ṣé rí tẹ́ bá rí pé èèyàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ pọ̀ ẹ máa lísìn sí nǹkan tẹ́ni yẹn ń sọ ni. ẹ má wo ìwà ẹni yẹn ẹ máa gbé bàyáàsì kúò ẹ máa gbé ọ̀tẹ̀ kúò kẹ wá tẹ́tí kẹ mú nǹkan tó bá wúlò bẹ́ẹ̀. Lizzy lè ṣe pé ó lè ṣe gbá ó lè ṣàwó má bàa ṣe má ẹ̀yin ẹyọwọ́ kú màmá nǹkan mo ní àhà kí ni gbogbo orú eléyìí tá a bá rò tọrọ ẹ jẹ́ àsọ. bẹ́ẹ̀ni. ṣé rí Ọlọ́run ti fi àwọn ẹni tó jẹ́ pé ìkà láti inú wọn ní ojú la fẹ́ Ọlọ́run fi hàn mí lórí ọ̀rọ̀ Lizzy wàláì Ọlọ́run fi gbogbo ẹ̀ hàn mí ẹ wo Portable tí gbogbo wọn mọ ní wèrè ní ọmọgbọ́ ni kò gbọ́dọ̀ lọ ibi tí Portable tẹ̀sẹ̀ bọ̀ wàláì ọmọ pírẹsidẹ́ǹtì wọn kò sí tó ti wọ̀ bẹ̀ owó nìkan ló gbà wọn ló kọ ṣùgbọ́n ní àwọn ẹni tí Portable tí ibi tórúkọ rẹ̀ dé ọmọ pírẹsidẹ́ǹtì ní orúkọ rẹ̀ ò débẹ̀ ó tètè jára ẹ̀ gbà anywhere ẹ fi máa bí ọ̀tá lulẹ̀ kì bá jẹ́ Kúránì bá jẹ́ Bíbélì bá jáfọ̀ṣẹ ẹ̀yin náà ẹ máa lò ó fún wọn ẹ má tẹ̀lé pé má ṣe gbá má ṣàwo irọ́ pátá ló wà bẹ́ẹ̀ gbogbo wọn ìdí wọn ò mọ́ pátápátá ìdí wọn ò mọ́ òdodo ọ̀rọ̀ ni a máa sọ ìyẹn ò ní kó o gbàgbé tó o bá ti fi ń protect torí bó jẹ wàláì ṣé Portable alẹ́ ní bá ń pè ní wèrè nǹkan la síwín
wà yín mọ́ yẹn tó sì jọkùnrin ẹ̀yin náà gbà kọ́mọ́ yà yín lẹ́nu Wùmí ò kọ̀ láti lóyún fún àdúrà àkáǹtì nọ́mbà Mohbad ẹ ṣẹ́ẹ̀kì ẹ̀ láàárín àwọn gúrúùpù tán lọ kírẹ́ẹ̀tì yẹn wọ́n kan lè fẹ́ pín owó yẹn láti pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu mọ́ ni wọ́n fẹ́ pín àkáǹtì eré tọmọ yẹn ṣe ní gbogbo táìmù gbà gbogbo rẹ́kọ̀dù rẹ̀ tí wọ́n play ẹni ta ni àkáǹtì yẹn wà lọ́wọ́ ẹ̀ tó rà gbọ́ pé wọ́n ní agbọ́ alẹ́jì ni o wípé àkáǹtì yẹn o ọkọ̀ Ìyábọ̀ mójútó Ìyábọ̀ wọ́n ti fún yàn kan wọ́n ti mójútó ẹ wádìí dáadáa àkáǹtì yẹn ni wọn ò fẹ́ràn bàbá Mohbad àṣírí wọn tú Ìyábọ̀ Òjó ìkà ni gbogbo àdúrà tó bá ṣe tó jẹ́ tìwé àtọmọ ẹ̀ èpè tó bá ṣe tó jẹ́ tìwé àtọmọ ẹ̀ gbàláì torí wọn ló mọ tó ti ṣe tó wá ń fi irọ́ bojú àti ráàfà tó gbé Kùránì dání tó ru gbogbo ẹ̀ tó ṣe gbá iṣẹ́ ẹbí ń bẹ lọ́wọ́ ẹ̀ àti rí ó sì ti wà ní sọsáyítì àwọn ẹlẹ́yẹ apọmọlọ́mọ jayé Ìyábọ̀ Òjó ìkà ni ọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹni rọ̀gbà ká yẹn tí wọ́n kígbe Ìyábọ̀ irọ́ ni dàbí mo ṣe dàlẹ́ ẹjọ́ jẹ́ gbogbo yín ọ̀kan ò bá kan bí òun jàǹgó gbogbo wọn ìkà ni Ìyábọ̀ Òjó mọ́wọ́ kúrò lára àwọn Yorùbá wa àwọn ọmọ kéékèèké Yorùbá mọ́wọ́ kúrò lára wọn ó tó gẹ́ gbogbo ẹnìbọdì tó bá gbé jáde níìsín a máa nàró tiẹ̀ lọ́rùn ni arákùnrin sẹlíbírìtì yìí mo ti gbàgbé orúkọ rẹ̀ ọ̀rẹ́ bàbá Ìjẹ̀ṣà yìí mo ti Yọ̀mí. Yọ̀mí Fábíyì. ó tún kú Yọ̀mí a máa dúró ti Yọ̀mí gbágbágbá ni a máa dúró ti Yọ̀mí a lè jẹ́ kó o ṣe gbogbo àwọn ọmọ Yorùbá níṣekúṣe jìgàn tó o gbé sọ́dọ̀ tẹ́ ẹ fi sínú àkáǹtì yín jìgàn kò gbọ́ yíbò wọ́n ṣọ̀fọ̀ àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ yíbò ló wà nínú gúrúùpù tẹ́ ẹ ṣe yẹn gúrúùpù tẹ́ ẹ ṣe yẹn wọ́n ṣọ̀fọ̀ àwọn ọmọ yíbò ní Yorùbá tó wà bẹ́ẹ̀ bóyá ló pé méjì adití sì ni jìgàn gbogbo tẹ́ ẹ bá tó sọ lẹ́yìn kò lè mọ̀ òun náà kí ẹ bọnú rọ́ olóṣì abidigi gan. ìyá adé jẹ ìyá ẹ máa jẹ òun náà máa jìyà ẹ kò lè lọ scot-free. tó lè ti ṣàdúrà fún Mohbad kó tó kú ó wá lò ní tíyà gbogbo ó máa jìyà ẹ ìdìtẹ̀ tó bá wà ó ní lè tètè gbé síta. gbogbo wọn ló máa jìyà ẹ. ìkà nìyí o ìkà gidi nìyí ìkà gidi nìyí ẹ̀jẹ̀ mo yóò ọ̀sà ìyà. ẹ̀jẹ̀ mo yóò yà. bẹ́ẹ̀ni ajẹmo yóò yà ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu mọ́ mi wáyé yà VDM I'm back to you please o ti ṣiṣẹ́ dé half wọ́n dẹ̀ ní ìbẹ̀rẹ̀ òkè ń ṣe oníṣẹ́ àfẹn tó bá forí ti dópin má jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kó padà lẹ́yìn ẹ̀ please deliver your message iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ please deliver Very Dark Man I'm begging you má jẹ́ kí anybody bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ yìí náà ni wọ́n tún máa padà bu ẹ tó bá yá àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ yìí náà ni wọ́n tún máa padà tún ṣègùn ẹ tó bá yá kódà wọ́n lè sọ pé o gbowó lọ́wọ́ wọn ni gbogbo ẹni tẹ́ bá mọ Very Dark Man ẹ sọ fún un ó ti dé stage pé kò gbọdọ̀ padà mọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà wọ́n ti rí láìlè ń sìn pé òun ló ní correct evidence lọ́wọ́ because everybody fẹ́ mọ ikú tó pa bọ̀bọ̀ yìí wọ́n dẹ̀ rí pé VDM ó ní àwọn authentic àṣírí lọ́wọ́ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ bá sọ̀rọ̀ níbi tó gbé dé yìí kò gbọ́dọ̀ padà mọ́ kò gbọ́dọ̀ gba ẹ̀bẹ̀ anybody ìwọ tó wo ṣùṣùṣùṣù bẹ́ẹ̀ fẹ́ báyé Naira Marley jẹ́ ẹ̀yin náà lẹ tún parọ́ mọ́ Sam Larry ẹ̀yin náà lẹ tún gbẹ̀mí ọmọ ọlọ́mọ ẹ̀yin náà lẹ tún rán VDM fún ara rẹ̀ náà ní ẹ̀wọ̀n ó wá dé stage wa tó pọ̀ fẹ́ padà VDM ó gbọ́dọ̀ padà o please gbogbo ọmọ Nàìjíríà ń bẹ̀ o gbogbo ọmọ Nàìjíríà náà ń bẹ̀ o all eyes on you now ìwọ ni wọ́n rìn láìlè má padà o parí iṣẹ́ yìí jẹ́ ká mọ àwọn tó wà nínú òkùnkùn tí wọ́n ń tafà sínú mọ́lẹ̀ gbogbo ibi tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ẹ comment kí lẹ́yìn rí sí gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ VDM
kí lẹ̀yin rí sí ẹ comment ire o.